your children. Amen. Brief history of myself in the school. I reported for duty on 8 September 2022 as the head teacher of the school. Having efforts have been made to improve on the development of the school. Let us welcome our St. Peter's Anglican Primary School, IDOWA, exclusive. Graduation party. Wọ́n tó ya fọ́tò grandma tó yẹ ẹ mọ́. Primary school and the head teacher. The head teacher. Mr. No, it's okay. J.K. Abiodun. Thank you very much. And the entire staff of St. Peter's School. I, Donated by the SPA, the school quarter administrator, in person of Onodipe Adiola Ariola, I want to appreciate you, sir. God bless you, sir. St. Peter's Primary School, FN. God will continue to increase your power. As the supervisor for Agric, the supervisor Agric and natural resources under Otobolu local government. We say God bless you, sir. The Lord will continue to increase you. You will not run dry in the name of Jesus. And your children
may be. They will continue to see Exclusive the from goodness of the Lord in the name of Jesus. God bless you, sir. Also with some items, the uniforms and exercise books. Also, Bàbá mi fún àwọn ọmọ yìí ní àpẹẹrẹ, bàbá mi fún ọ láti ọ̀rọ̀ tí ẹ máa lọ, àwọn òbí yìí á jèrè yìí. Bẹ́ẹ̀ni, tó bá tiẹ̀ sọ pé wọ́n ní. Before I sit down, Sabari six, ẹ̀yin náà lọ sínú ayé mọ́yé sọ́fà náà gbá ẹ̀rìn yẹn. Ní jáde lékú lọ́wọ́ o. Ní jáde láwùn lọ́wọ́ o. Bẹ́ẹ̀ bá lọ òkun, ẹ lọ ọ̀sà, ẹ máa rántí iléèwé yìí o. Ẹ máa rántí iléèwé yìí o. Ẹ rántí iléèwé yìí ṣe o. Pẹ̀lú àṣẹ àwọn àgbàgbà tó wà lórí ìjókòó, Ṣámàṣà. Pẹ̀lú àṣẹ àwọn àgbàgbà tó wà lórí ìjókòó, mo fẹ́ induct àwọn primary 60 sí ẹgbẹ́ àwọn tí ó ti ṣe tọ́rí iléèwé ìtàgbé ní Old Pupils Association. Àwọn náà bọ́ ṣe wà yìí wọ́n fún yìí láti bá wa ṣe ìpàdé torí ìní lọ ti jáde. A ní sọ pé wọ́n jẹ́ ọmọ kékeré kàbójú rẹ̀ wọ́n jẹ. Kí ẹ bá ti fún mi láṣẹ ẹ̀yin ọmọ primary 6 láti èní lọ ẹ ti di alumni iléèwé yìí ẹ pàtó fúnra yìí. Thank you and God bless. Ẹlẹ́ bá mi kọ́ gbogbo nǹkan rí ni àtẹ̀rùwá orílẹ̀ ṣá mi lò nínú ìbú láyé ìfarapa. Olúwa tètè gbé mi débi ọ̀la mi ò ní kíákíá kí iṣẹ́ mi náà má di iṣẹ́ o. Olúwa tètè gbé débi ọ̀la ò ní wéréwéré kí iṣẹ́ ọ̀la náà má di iṣẹ́ o. Èmi màá lálákọ̀ ń lo àtẹ̀já nílò. Èmi màá lálákọ̀ ń lo àtẹ̀já. Ẹ̀sùn mi láti wọ́n. Nígbà yìí mo kí màmá wa. Màmá wa tí ó fi ṣe àfọláyé aya ìṣúná yìí. Ẹ bá mi fi ẹni àtẹ̀wọ́, ẹ bá mi fi ẹ látẹ̀wọ́, ẹ bá mi fi ẹ látẹ̀wọ́. AKA Mọ̀mí ẹ̀ṣẹ́ àbùsá àríwá ọlọ́ọ̀gbà àti àtúbọ̀ rí ní pẹ́. Nígbà yìí màá lọ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alága wa fẹ́ sọ̀rọ̀ ní donation. ọ̀dọ́ wa ń bẹ̀. Ẹ bá mi lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ wa chairman of the show. Olóyè TTC, olóyè nílọ̀rọ̀, olóyè nígbèwá, olóyè nílọ̀sọ̀. Káàdì gbogbo àgbáyé àwọn náà ni chief rẹ̀mílẹ́kùn èdìkọ̀yà. Dídé ìjẹ́kọ̀ọ́ máa lọ díẹ̀ díẹ̀. Kábíyèsí o. Bàbá mi ẹtú bá mi lọ sọ́dọ̀ bàbá wa. Bàbá àgbàlagbà ẹrú ètì náà ó sídẹ́ǹtì. Ẹ máa jí ilẹ̀ ẹ̀fẹ̀. Ẹ jẹ́ kí n máa pè yín one by one. Ẹ má rọ́ọ̀ṣì o, má rọ́ọ̀ṣì ara ẹ̀. Lórí tó bá ti ń gbàtẹ̀ ìdílé fún ọmọ ẹgbẹ́ tèmi. Ọkùnrin tí ń ṣe rárá, ọkùnrin tí ó ní í ṣe. Bàbá mi lọ sọ́dọ̀ bàbá wa àti SK ẹ̀rọ náà sọ. Ìkáyé sí ọkùnrin ilé ìjọba. Ayé ṣe é.
Ability, ó yàtọ̀ sí ability. Ẹ bá mi lọ sí ọ̀dọ̀ màmá wa. Alájà Olúwatóyìn Aya Abdullah Ajá Ọlọ́run the former vice chairman ìjọba ìbílẹ̀ Odò Ògbólé. Ọlọ́run wọ́n ta ẹsẹ̀ tuntun Alájà mọ́gbàgbé. Ẹ bá mi lọ sí ọ̀dọ̀ bàbá wa. Bàbá wa Aláàjì Ṣẹ̀bí Abdulrahman. Ẹ bá mi kọ́ gbogbo nǹkan rí ni àtẹ̀rùwá orílẹ̀ ìjà mi lọ nínú ìbú láì ìfarapa. Olúwa tètè gbé mi débi ọ̀la mi ò ní kíákíá kí iṣẹ́ mi náà má di ìṣẹ́ o. Olúwa tètè gbé débi ọ̀la rẹ̀ ò ní wéréwéré kí iṣẹ́ rẹ̀ náà má di ìṣẹ́ o. Orí màálálà kan ń lo àtẹ̀já nílò. Orí màálálà kan ń lo àtẹ̀já. Ẹ̀sùn mi láti rẹ̀. Nígbà yìí mo kí màmá wa. Màmá wa tí ó fi ṣe àfọláyé aya ìṣòwò. Ẹ bá mi fi ẹni àtẹ̀wọ́ bá mi fún wa láti rẹ̀ ẹ̀dá mi fún wa láti rẹ̀. AKA Mọ̀mú ẹ̀ṣẹ̀ àbùsá àríwá. Ọlọ́run bá a ti bẹ̀rẹ̀ ní pẹ́. Nígbà yìí màá lọ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alága. Alága wa fẹ́ sọ̀rọ̀ ní Bẹ́lẹ́sọ̀. Ọ̀dọ́ wa ń bẹ̀. Ẹ bá mi lọ sí ọ̀dọ̀ bàbá wa Chairman of Ìjọ. Olóyè títí. Olóyè nínú ọ̀rọ̀, olóyè nígbàwá, olóyè nínú ọ̀sọ̀. Káàdì gbogbo àgbáyé àwọn náà ni Chief Rẹ̀mílẹ́kún Èbúkọ̀yà. Dípò ìgbẹ́kọ̀ máa lọ bí ẹ̀jẹ̀. Kábíyèsí o. Bàbá mi ẹtú bá mi lọ sọ́dọ̀ bàbá wa. Bàbá àgbàlagbà ẹrú ètì náà o sídẹ́ǹtì. Ẹ máa jí ilẹ̀ ẹ̀fẹ̀. Ẹ jẹ́ kí n máa pè yín one by one. Ẹ má rọ́ọ̀ṣì o, má rọ́ọ̀ṣì ara ẹ̀. Lórí tó ìbá tí ń gbàtẹ̀ ìdílé fún bàbá gbàtẹ̀ mi. Ọkùnrin tí ń ṣe rárá, ọkùnrin tí ń ṣe. Bàbá mi lọ sọ́dọ̀ bàbá wa àti SK ẹ̀rọ náà sọ. Ìkáyé sí ọkùnrin ilé ìjọba. Ayé ṣe é. Ability, ó yàtọ̀ sí ability. Ẹ bá mi lọ sí ọ̀dọ̀ màmá wa. Alájà Olúwatóyìn Aya Abdullah Ajá Ọlọ́run the former vice chairman ìjọba ìbílẹ̀ Odò Ògbólé. Ọlọ́run wọ́n ta ẹsẹ̀ tuntun Alájà mọ́gbàgbé. Ẹ bá mi lọ sí ọ̀dọ̀ bàbá wa. Bàbá wa Aláàjì Ṣẹ̀bí Abdulrahman. Lágbára ìgbìmọ̀ rẹ̀ ṣe púpọ̀. Honorable Sakẹ́tọ́dé protocol ti recognize yìí ẹ̀ṣẹ̀ ìgbà ẹ̀kú dìde. I reported for duty on 8 September 2022 as the Thank you.
Of this citadel of learning are presenting these gifts to the entire school. In the name of God the Father, the Son, and the Holy Spirit. Síbẹ̀ ni. wọ́n náà wọ́n náà fẹ́ dá sí Ó ọ̀rọ̀ wà ń bẹ̀, ó wà ń bẹ̀, ó wà ń bẹ̀. Ẹ̀yin lẹ wà ń bẹ̀, ó ti yé. Àwọn ọmọ tó bá tún fàìn ju àwọn ilé lọ kó yọjú ní Nàìjíríà. Àwọn queen ilé lọ́wọ́. Amẹ́ríkà ló yẹ kó bí wọn sí. Ṣùgbọ́n Buhari ló swap. Ó gé ẹ̀mọ́ ẹni tó swap ni. Ó máa ṣe o. Ẹ máa rí a máa deport yín lọ sí Amẹ́ríkà. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn òbí wọn, torí àwọn ọmọ yìí kọ́ ni wọ́n máa mú lápò wọn. Hey, you are fighting. Wọ́n fi nǹkan kékeré nǹkan ńlá bàǹtàbàtàtà ilé ìwé yìí lọ́rẹ. Ṣé nínú òjíṣẹ́ náà ká máa ń ṣe táǹpé? And we also have one laptop. I heard you have been doing your exam, whatever outside. Honorable Elisoya is supporting St. Peter's Primary School with IDOWA with compliment the effort of our items, uniforms to complement the effort of the government. Thank you very much. Supporting with the laptops and uniforms and so many other items here, as But you the can see. application will first come from the person that is going to use.